mo rántí orin kan tí a máa ń kọ pàápàá lásìkò oṣù bàbàbà tá a mọ̀ sí ember period. A máa ń sọ pé oṣù bàbàbà ládé bàbá lókè ẹ parí ẹ̀ lọ́dọ̀ tiyín tọ̀ èyí ni mo fi ń kí yín bí tẹ́ tí ń wò jákèjádò àgbáyé. Oṣù December a ti ń wọnú ẹ̀ lọ báyìí a ti bẹ̀rẹ̀ láti bàbàbà tó wọnú 2024 oṣù 2020 ọdún 2024 náà ṣeré ó ń lọ nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀ ti lé wọn ò tí ì bá ọ̀pọ̀ ti gbìyànjú títí òfo ọjọ́ kejì ọjà ni wọ́n bá ń bẹ̀ ṣùgbọ́n ní n tó kù kọ́dún ìparí mo nígbàgbọ́ pé Ọlọ́run á ṣèyanu lọ́ọ̀dẹ kó wa wá. Èyí ni mo fi ń kí yín o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí yín bá sọ lórílẹ̀‐èdè tẹ̀ tí ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Lójú òpó wa ń bí Prophet Tèmítọ́pẹ́ Solomon Káṣímáwò wọ́n wà níbí. Mo kí yín o ẹ kú dédé àsìkò yìí. Yes sir, mo kí yín iléeṣẹ́ yín kó máa lọ síwájú sí i. Àmín. Gbogbo àwọn èèyàn wa tó ń wò wá káàkiri àgbáyé mo kí wọn. Àánú Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀. Àmín. Lílé Ọlọ́run yóò wá sí ìmúṣẹ nínú ayé wọn. Àmín. Wọn ní bá ìjákulẹ̀ pàdé ní kòríta àṣeyọrí lórúkọ Jésù. Àmín. Àmín. Tọ́ ẹ ṣeun ẹ ṣeun. Oṣù bàbàbà la wà yìí November tiẹ̀ ti tán December náà yóò tó tán tá a máa wọnú 2025 2024 yìí ṣé ìrètí kankan tiẹ̀ ṣì wà fáwọn èèyàn mọ́ ṣá nítorí ọ̀pọ̀ ti fà o kò fà ọ̀pọ̀ nànànà kò tó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Nígbà gbogbo ni ìrètí wà fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nítorí wípé Ọlọ́run tí à ń ké pè Ọlọ́run tó wà láàyè síbẹ̀ ni tí agbára rẹ̀ tó sì wà síbẹ̀ tó lè ṣe ohun gbogbo tó ń tú tó ń já. So nípa agbára Ọlọ́run nípa ìwàláàyè Kristi ìrètí wà fún àwọn ènìyàn. Ohun tó kọ̀ wá ń bẹ̀ ni wípé kí àwọn èèyàn mọ ohun tí ó yẹ kí wọ́n ṣe. Bí ọdún yìí ṣe ń lọ sí òpin lára ohun tí Olúwa bá wa sọ tí àwọn èèyàn gbọ́dọ̀ ṣe báyìí ni pé gbogbo ènìyàn gbọ́dọ̀ ti máa palẹ̀ mọ́ fún ọdún tó ń bọ̀. Ó ti ní àwọn ìgbésẹ̀ kan tí oníkálukú gbọ́dọ̀ gbé wípé ọdún tó ń bọ̀ yẹn o èmi gbọ́dọ̀ rí tèmi mú èmi gbọ́dọ̀ rí tèmi ṣe. Mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ohun tó lé títí tọ́wọ́ ò tó agbára tí ò jẹ́ kí ọwọ́ ẹ̀ tó yẹn lórúkọ Jésù agbára yẹn gbiná dànù. Àmín. Àánú Ọlọ́run fi lé ẹ lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Lára ohun tí ẹ̀mí Ọlọ́run mí sí mi ni wípé bí ọdún yìí ṣe ń parí kí gbogbo ènìyàn kó ní àwẹ̀ funfun ọjọ́ mẹ́ta. Àwẹ̀ funfun ọjọ́ mẹ́ta kó fi bí Ọlọ́run Olúwa ṣàánú fún mi. Má jẹ́ kí nǹkan máa ka ọdún láì rí àṣeyọrí kà. Má jẹ́ kí nǹkan máa ka ọjọ́ orí láì sí nǹkan kan tó kan rere kan láti tọ́ka sí. Ìwọ tí ẹ ti ò bá wá gbé ó sì lè gba àwẹ̀ nọ́mà àwẹ̀ di 12 kó fi máa bá Ọlọ́run sọ̀rọ̀ kó máa ka Isaiah 60. Gbogbo ìdíwọ́ lọ́nà mi Olúwa mú kúrò kó ka Psalm 70 tẹ̀lé ìdíwọ́ gbogbo Olúwa mú kúrò mo dẹ̀ gbà ní àdúrà. Èyí tó kù kọ́dún ìparí lórúkọ Jésù ire tó ti nàgà sí títí tọ́wọ́ ẹ̀ ò tó àṣẹ ni mo lò lórúkọ Jésù Olúwa yọ̀ǹda ẹ̀ fún ẹ. Àmín. Àmín. So lórí ìbéèrè yín ìrètí wà ó kàn túmọ̀ ibi tó kàn wà ń bẹ̀ ni wípé ta la gbẹ́kẹ̀lé kí gbogbo ènìyàn fi gbẹ́kẹ̀lé wọn sọ́dọ̀ Ọlọ́run. Ó ní pé wọ́n wo ìmọ́lẹ̀ mọ́ ojú kò sì ti wọ̀. So tí gbẹ́kẹ̀lé wa bá ti wà nínú Kristi nínú Ọlọ́run ní àwọn mìíràn gbẹ́kẹ̀ wọn lé kẹ̀kẹ́ àwọn mìíràn gbẹ́kẹ̀lé wọn lé ẹṣin. So tá a bá ti gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run alààyè ó dá mi lójú wípé ó lè máa rí bíbá pé kò sí nǹkan kan ṣùgbọ́n mo wí fún ọ lórúkọ Olúwa àkókò tiẹ̀ náà ti tó. Ìwọ náà ọdún yìí ò ní ṣe nínú ìkorò ò dẹ̀ ní ṣe nínú ìbànújẹ́. Àmín. 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 Tọ́ ẹ ṣeun ṣe rí nínú ọdún 2024 yìí
ó lágbára fáwọn kan o nítorí pé àwọn kan ní nǹkan ò fararọ torí bí nǹkan ṣe wọ́n. ìtìjà gan ni atẹ́gùn dẹ̀ fẹ́. ṣé wàá rí níbi tọ̀rọ̀ olówó dé ṣé àwọn pé bí dọ́là bá ní nǹkan tá à ń ṣe lábẹ́lé ń bí dọ́là ni a fi ń ra gbogbo nǹkan la fi ń gbé òṣùwọ̀n gbogbo nǹkan dọ́là bẹ̀rẹ̀ sí wọ́n sí tábáníkàwò nínú ìtàn nàìjíríà kò tí ì sí ọdún náà tí dọ́là ga tó ga tó ipò yìí bí kò ṣe 2024 ṣùgbọ́n nígbà tó wá rí bẹ́ẹ̀ láìpẹ́ yìí bàbá Enoch Adébóyè wọ́n tiẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ọlá àdúrà mà ní kìbámọ̀ ti wọ bíi 10,000 naira per dollar kí ni wọ́n sọ eléyìí sí àwọn èèyàn ní àwọn kan ní òótọ́ ni o àwọn kan ní kéènì ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn náà ẹ gbọ́ àdúrà ni kò jẹ́ kí dọ́là ó ti wọ 10,000 naira bí. ìbéèrè ńlá ni ìbéèrè tí ẹ béèrè yẹn ohun tó wà ńbẹ̀ ni ṣé mo pé ohun tó ní kálukú bá gbàgbọ́ ló gbàgbọ́ wípé òun ló ń gbà òun là bàbá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run fi hàn wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ ṣùgbọ́n ìdí táwọn èèyàn fi ń bú wọn ni wípé ìlú ti le gan irú situation ìyàwó yìí ó ní pé kí ló dé tẹ́ ẹ̀ ṣe wá tètè gbàdúrà yẹn kó má tiẹ̀ wọ̀n rárá so ìlú ti le gan ó ti mú kanra dání so gbogbo nǹkan báyìí ní agbára so ohun tí mo máa sọ ní àárín yẹn ni pé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ títí wọn gẹ́gẹ́ bí ohun tí àwọn gbàgbọ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n gbọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ mo fẹ́ kí gbogbo ènìyàn kó mọ̀ wípé Sátánì ò bá wa mú ní kékeré rárá bí kò bá sí ti Olúwa tó wà ní ìhà títí wa kí ni àbá máa wí nísinsìnyí ó dàbí orin Dáfídì ó ní tí ò bá ṣe tolúwa tó wà ní kí ni Ísírẹ́lì wa ò bá máa wí tí ò bá ṣe Olúwa tó wà ní tiwa ni wọ́n ti orílẹ̀-èdè yìí tí wọ́n bíi pé a jókòó lórí ẹ̀tù ìbọn ni gbogbo ẹ̀ tí ó ti polúkúmuṣu gbogbo ẹ̀ ti bàjẹ́ so àwọn nǹkan téèyàn ò tiẹ̀ fọkàn sí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti wà tó ń ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn èèyàn kò ní fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run mọ́ ìkanra ó ti dé wọ́n máa wò pé ṣé tọ́lọ́run yẹn bá wà láàyè ṣé kò ní gbà wọ́n ni ṣùgbọ́n ẹ wá jẹ́ ká wo nǹkan kan nínú ìwé mímọ́ nínú ìwé Luke chapter 7 opó 9 nìyẹn ọkọ ti kú ọmọ kan ṣoṣo ló kù ọmọ ẹyọ kan tó ń wò lójú wípé ọmọ yìí ni ìrètí o torí inú ọmọ yẹn ni ìrètí ẹ wà ọmọ ẹyọ kan yẹn kú gbogbo àwọn èèyàn wọn parajọ pọ̀ wọ́n bá ń kẹ́dùn torí kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí ní kòríta yẹn arábìnrin a máa wò pé ǹjẹ́ Ọlọ́run tiẹ̀ wà ǹjẹ́ Ọlọ́run kò dájú báyìí ǹjẹ́ Ọlọ́run kò ní kà báyìí mo fẹ́ kí ẹ mọ̀ wípé olóòtú ṣe ń gbọ́ mi sà ọmọ fẹ́ kí ẹ mọ̀ wípé kòríta tí a wà lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ tí wò pé ṣé Ọlọ́run ò ní kà báyìí ṣé Ọlọ́run ò dájú báyìí àbí jíjẹ́ ṣe Nàìjíríà nìkan àwọn tó wà nílùú ọba káàkiri nítorí pé wọ́n wà lù ọba ni ṣùgbọ́n ìmí inú wọn ilẹ̀ gbígbẹ ló wà ilẹ̀ gbígbẹ ló wà rere tí wọ́n ń ṣe ń bẹ̀ kò rí báwọn ṣe ìgbésí ayé ẹrú ló sì ń gbé oh my God èmi pa ní àṣẹ lórúkọ Olúwa níbi gbogbo tó wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí Ọlọ́run dá tó ti ń gbègbè ayé ẹrú Olúwa tú ẹ sílẹ̀. Àmín. So mo fẹ́ kí ọdún wà ń bẹ so ẹ wo arábìnrin yẹn a máa wá wò pé sí Ọlọ́run yóò ní kà sí Ọlọ́run yóò dájú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa rù ṣùgbọ́n lé àárín ẹ̀ ní àánú ti fọhùn fún Jésù bá ń kọjá àánú sì ṣe é ó sì sọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ ọmọ yẹn dẹ̀ jí padà ó sọ ìrètí ẹ̀ di àyípadà ohun tí mo fẹ́ sọ ni pé àwọn tó ń sọ̀rọ̀ náà mi lè blame wọn torí pé ìlú ti le bóyá ọ̀rọ̀ Ọlọ́run ṣe yí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ogun bá dẹ̀ dé báyàn gbà mí kọ́rọ̀ ohun tó ju agbára wa lọ kó má dé bá wa ni èèyàn afẹ́ lè gbàgbé Ọlọ́run so ohun tó wà ń bẹ̀ ni wípé gbogbo ẹ̀yin tó ti dàbí ìbá wípé kò sí ìrètí mọ́
Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dé sínú ayé opó Náínì yẹn tó bẹ̀ wò tó jí ọmọ kó ọmọ yẹn tó jí padà, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ Lásárù òkú ọjọ́ kẹrin tó jí dìde padà. Èmi wí lórúkọ Olúwa, mo dúró nínú májẹ̀mú ìpè lúpa àgbọ̀wọ́lé àwọn bàbá lórí ayé mi. Èmi pa ní àṣẹ lórí ayé ẹnì kọ̀ọ̀kan. Ohun gbogbo tó ti dàbí pé ó ti bọ́ kò lè bọ́ sí mọ́. Ọlọ́run ṣiṣẹ́ ṣe ó dá sí lórúkọ Jésù. Ẹ ó dẹ̀ ní ayọ̀. Ayọ̀ lẹ́ẹ̀fi parí ọdún yìí. Ayọ̀ lẹ́ẹ̀fi wọnú ọdún tó ń bọ̀. Ìkólọ gbogbo lolúwa yóò dá padà. Jésù Olúwa wa. Àmín. Ó dà kíní kan ń ṣẹlẹ̀ o. Láìpẹ́ yìí ni a rí fídíò tí Very Dark Man tó ṣe. Nígbà tó ṣe fídíò yẹn lórí ọ̀rọ̀ Access Bank nípa ọ̀rọ̀ 500 million tí wọ́n ní ó jẹ́ owó ẹ̀gbọ́n obìnrin kan tó fẹ́ gbà jáde gẹ́gẹ́ bí ẹni ẹ mọ̀ pé wọ́n máa ń pe kíní kan ní next of kin. Nígbà tí ó tẹ̀ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ gba owó yẹn wọ́n ní kò sí owó tó tó iye yẹn ní àkáǹtì pé kò tiẹ̀ sákàǹtì wọ́n kọ́ ní kò sákàǹtì yẹn ìgbà tán tún wọ́ wọn nídìí wọ́n nígbà tó yá wọ́n sọ pé ó dáa owó wà ń bẹ̀ ṣùgbọ́n iye tó wà ń bẹ̀ wọ́n ní ẹni yẹn sọ pé rárá sẹ̀ torí gbogbo báǹkì tó ti dé gbogbo ẹ̀ wọ́n jẹ́wọ́ fún wọn kówó fún ní àwọn ibi báǹkì tó dé. Ọ̀rọ̀ yìí ti wá fẹ́ mọ́ di ìfàǹfà pẹ̀lú ilé ìfowópamọ́ yẹn nítorí Very Dark Man sọ pé òun ò ní mú kékeré. Lórí irú àwùjọ tá a wà lónìí kí ló ń ṣẹlẹ̀ nírú ipò bẹ́ẹ̀ yẹn? Kò sí àní-àní tẹ́ bá wò orílẹ̀-èdè wa báyìí lónìí ní Nàìjíríà yahoo ń pọ̀ sí i. Gbogbo ọ̀nà tí oníkálukú fi máa rí owó ní oníkálukú ń lépa báyìí. Àti èyí tí ò bá òfin Ọlọ́run mu àti èyí tí ò tiẹ̀ bá ẹni tó bẹ̀rù Ọlọ́run tá a lè sọ pé eléyìí lẹ́kọ̀ọ́ lé eléyìí ṣe so oníkálukú ti ń tọ́jú bọ̀ làwọn èèyàn ti ń ṣe nítorí wípé ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Kristi kò sí nínú ayé ọ̀pọ̀lọpọ̀. So now ibi tí a dédé bára wa nìyẹn. Ìbẹ̀rù ti lọ kò sí bẹ̀rù Ọlọ́run mọ́. Ọmọ gan ò bẹ̀rù bàbá, ọmọ ò bẹ̀rù bàbá, ìyá àrùgbó ọkọ ìyàwó ò bẹ̀rù ọkọ, ọkọ ò bẹ̀rù ìyàwó, gbogbo ẹ ti di yàmàyàmá pé kásà ti rí owó ìní. So níkoríta yẹn ohun tí mo fẹ́ rọ àwọn èèyàn wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wípé ohun gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wọn bá máa ṣe pàápàá jùlọ tó lù mọ́ owó ṣe rí ìyàtọ̀ sọ̀rọ̀ báǹkì yẹn gan àti pé bóyá èèyàn fẹ́ kọ́lé kan Nàìjíríà ó fẹ́ ṣe nǹkan kan ó fẹ́ ṣe nǹkan kan èmi máa rọ àwọn èèyàn wa kí wọ́n máa gbọ́ ìtọ́ni ẹ̀mí mímọ́ kán máa gbọ́ ìtọ́ni mo fẹ́ ṣe nǹkan báyìí ṣé kí n ṣe mo fẹ́ báyàn kan báyìí dòwò pọ̀ ṣé mo lè bá dòwò pọ̀ mo fẹ́ torí people let me use this language people are so desperate now and there is no fear of God so in that situation tá a bára wa yìí ó pé kí gbogbo ènìyàn kó ní ìkésàrà so lórí ọ̀rọ̀ ìfowópamọ́ yẹn mo rí lára church member mi kan ọ̀dọ́ ni tẹ́ bá ti send owó sí àkáǹtì ẹ̀ wọ́n ṣe máa já nìyẹn wọ́n máa já Access Bank náà dẹ̀ ni wọ́n máa já so bó ṣe ń já nìyẹn so ohun tó wà ń bẹ̀ ni wípé ó pè fún pé kéèyàn sáàbù ohun tóyàn bá fẹ́ ṣe kéèyàn wádìí ẹ̀ dáadáa ọ̀dọ́ náà mo ti ní kọ́mọ yẹn lọ báńkì kó lọ wádìí kí ló fà á kí ló ṣẹlẹ̀ mo ní ìjọ tí mo send owó sí mo ní ṣó yáwó ni tó fi ń já owó ẹ olówó ìyàwó ó gba lóòní olówó gbà lóòní lọ́bẹ̀ lọ wádìí kí ló ṣẹlẹ̀ so this is actually really happening really happening so tó wà bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn tó wà lọ́hùn yẹn náà tó wà lókè òkun káàkiri wọ́n kọ́ máa especially anything tó bá ṣàti lo mówó àti báǹkì o àti kò jẹ́ báǹkì o ẹ jẹ́ ká rí wípé à ń gbọ́ ìtọ́ni lórúkọ Jésù ohun gbogbo tí ẹ ti fi làálàá kójọ ẹ ní dànù lọ́jọ́ kan ó lè ò ní gbé ó lè ara ó lè ẹ̀mí wọ́n pàṣẹ kò ní jáyìn lórúkọ Jésù. Àmín. Bákan náà ṣẹ́rí gbogbo ọ̀wọ̀ọ̀wù tó ti ń ṣẹlẹ̀ bọ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn tó mú kí olóyè Sunday Igboho kó dìde bákan náà àwọn ìnira àtàwọn nǹkan tó ń bá mẹ̀kúnnù ní ìsìn pàápàá ara àwọn ọmọ Yorùbá ó tó ara ń tó bí Yorùbá nation
Yorùbá nation Yorùbá nation àwọn wòlíì kan ní kò sí tó ń jẹ́ Yorùbá nation o àwọn kan ẹ ní. dúró olóòtú o dúró ṣé pé wọ́n ní Yorùbá Nàìjíríà ò ní pín ni wọ́n ń sọ ni. bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá tiẹ̀ máa pín wọ́n ní kì í ṣe ní sànmọ́ níta àwọn kì í tiẹ̀ ṣe láyé tàwọn wọ́n nítorí kò sí tó jọ wọ́n ló lu òfin yẹn hàn wọ́n. ṣùgbọ́n ẹ̀yin. sọ pé orílẹ̀-èdè yóò lè pín. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin mo rántí ìgbà kan ẹ̀yin ti sọ́rí wípé àníṣe ìran yìí orílẹ̀-èdè yìí ó sì padà pín ọ̀rọ̀ yẹn ò wá fẹ́ yéèyàn mọ́ ẹ jọ ẹ là hàn wá. mi ò mọ ẹni tó sọ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ ìmísí tí àwọn rí gbà nìyẹn wípé kò lè pín ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró yìí mo fẹ́ fi ìtàn Ezekiah náà ni wòlíì Àìsáyà ránṣẹ́ sí gẹ́gẹ́ bí ó ṣe gbóhùn Olúwa pé pálẹ̀ ilé ẹ̀ mọ́ Ezekiah wà kú o àìsàn yìí máa gbẹ̀mí ẹ̀ àkókò ẹ̀ ti tó ó dẹ̀ lọ jíṣẹ́ fún Ezekiah padà sọ́dọ̀ Ọlọ́run Olúwa sóhun tó fi sọ fún mi rèé èmi ò tí ì ṣetán ikú Ezekiah lóhun ìṣetán ikú wòlíì tolúwa rán náà ló padà rán pé ó yá lọ jíṣẹ́ fún báyìí pé mo fi 15 years fún ọjọ́ ayé ẹ̀ sí ohun tó wà ń bẹ̀ ni wípé bóyá ìran táwọn gbọ́ nìyẹn ṣùgbọ́n Olúwa gbé mi sọ wípé orílẹ̀-èdè yìí máa pín ṣùgbọ́n nǹkan kan tí mo máa ń tẹnu mọ́ ni pé ìgbà tí ó pín ni èmi ò mọ̀ kò tí ì sọ yẹn fún mi ṣùgbọ́n ohun tí mo fi sọ ìtàn yẹn ni wípé ṣé pẹ̀lú ìyà tí àwọn èèyàn wa ń jẹ káàkiri àgbáyé ní ká sọ ni ṣé pẹ̀lú gbogbo làálàá tí àwọn ènìyàn wa lọ àwọn bàbá wa màmá wa tó yẹ pé ìlú ọba tí wọ́n lọ àwọn gan ni wọ́n lò ná àwọn ló ń sin àwọn òyìnbó yìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn òyìnbó yìí ò lè ṣe àwọn màmá wa ìmàmá ẹbí ẹ̀ àǹtí wa gbogbo wọn àwọn ló lọ́ ń ṣe fún wọn lọ́hùn. Nǹkan ti bàjẹ́ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá yìí ohun tí wọ́n fi ń lọgun lọ́hùn yẹn ni wípé kí Yorùbá nation wà ní wípé kí wọ́n lè rí èrè oko kó délé kí wọ́n dẹ̀ lè rí ibi sinmi sí àwọn ohun tí wọ́n ti rí lọ́hùn yẹn kí wọ́n lè wá dá sílẹ̀ lórílẹ̀‐èdè so ohun tí mo fẹ́ sọ láàrin yẹn ni wípé tí pẹ̀lú ìyà tó ń jẹ ọmọ Yorùbá lónìí ẹ wo bó dákun sí Fúlàní awábẹ̀ awakọ̀ so ohun tí mi mọ̀ ni wípé tí àwa yọ ọmọ Yorùbá tá a bá sunkún sí Ọlọ́run dáadáa Ọlọ́run tó sọ fún wòlíì kan lọ sọ fún Ezekiah pé yóò kú ó padà rán wòlíì yẹn pé kò ní kú mọ́ so tá a bá sunkún sọ́lọ́run dáadáa gbogbo ìta àti ẹ̀sìn sọ pé ó di àìtí ìmọ̀jọ́ àìtí ìṣèkiri ó lè di ilẹ̀ Ọlákólúwa ni mo ṣetán mo gbọ́ gbígbin àwọn èèyàn mi gbígbin ìtọ́gẹ́ ẹ̀kú ìtọ́gẹ́ ẹ̀rí wàhálà yìí ni wàhálà yìí pọ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀rí ìgbà tí December ní sìgbà tó tá a bá fẹ́ ṣe ọdún ẹ̀rí àwọn èèyàn ò nílè lọ ra ata àwọn èèyàn ò nílè lọ ra ráìsì mọ́ nítorí pé gbogbo ẹ ti pàkàṣọ pátápátá búrẹ́dì 50 naira láyé ìgbà kan 600 lára nísìn little baby mi bẹ́ẹ̀ ra búrẹ́dì 200 naira fún a máa sọ pé mi yó máa wò pé búrẹ́dì 200 òyú ẹ àmà ní jẹ gbèsè so rí ohun tó ti dé so ìdí nìyẹn tí gbogbo àwọn bàbá àwọn màmá àwọn brothers káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n fi ní no Yorùbá nation ìbúdọ̀ wa ṣẹ́rí ohun tẹ́mi rí pé a nílò ni wípé ká jẹ́ kí Ọlọ́run gbọ́ gbígbé wa ká jẹ́ kí Ọlọ́run gbé ẹkún wa so Yorùbá nation máa wà kò dẹ̀ sí nǹkan kan tó lè takò. ó dà ká tó lọ síbi nǹkan tó àwọn èèyàn yẹ kí wọ́n ṣe kí Yorùbá nation fi lè wáyé ẹ jẹ́ kí n béèrè báyìí wípé nígbà tẹ́ sọ pé àwọn ìran wa àwọn èèyàn wa ń jẹ̀yà káàkiri àgbáyé ṣé ń dẹ́n sọ báyìí nípa àwọn tó wà ní òyìnbó náà ń jẹ̀yà wọ́n máa ń gbádùn mọ́ ni. ohun tí wọ́n ń là kọjá lágbára àwọn iṣẹ́ tí wọ́n ṣe lágbára wọ́n dẹ̀ ń ṣe àwọn iṣẹ́ wípé àwọn èèyàn tó wà nílé káwọn lè máa rí nǹkan sọwọ́ sí wọn káwọn náà tún lè máa rí nǹkan ṣe
kò ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ tó ń ṣe náà kò ń ṣe pé ó tẹ́ wọn lọ́rùn. So ẹlòmíì nínú àwọn àgbàlagbà ẹ̀tọ́ ti rìtáyà ohun tí wọ́n retí ni pé tó káwọn tiẹ̀ nífọ̀kànbalẹ̀ wọn bá táwọn ti rí kójọ náà káwọn wá dá iléeṣẹ́ lẹ̀ káwọn wá dábì kan lẹ̀ ṣùgbọ́n àgbà tí ò dẹ̀ tún sí ìsinmi nílẹ̀ Yorùbá tí àwọn gbogbo ẹ̀ ò jẹ́ kí ìsinmi kó wà òun ló sì dá ọ̀pọ̀lọpọ̀ wọn dúró. So ìdí nìyẹn tó fi dàbí ìbá pé àwọn èèyàn wa lóhun yẹn ṣe ń lọgun pé Yorùbá nation gbúdọ̀ wà. Àwọn ní ìnira ipò ìyà ipò. So ṣé àwọn bàbá ṣé ìgbà tí kàtẹ́ sọ pé àwọn tó ti wà lọ́hùn àwọn màmá wa yẹn tí wọ́n ti sin àwọn òyìnbó yẹn ṣé irú generation mi generation tó tún ń bọ̀ ṣé how to continue láti máa sìn wọ́n ni ìgbà wo gan-an ni ògo Ọlọ́run fẹ́ yọ lára wa orílẹ̀-èdè tó lógo ni wá ọmọ tó lógo ni Yorùbá jẹ́ Ọlọ́run dá wa pé Ọlọ́run dá wa lọ́lá gan. mo ti ẹ̀rí kinní kan láàárọ̀ òní ẹnìkan ló sẹ̀ǹdẹ̀ lára àwọn olólùfẹ́ wa láti Amẹ́ríkà ló sẹ̀ǹdẹ̀ wọ́n á sẹ̀ǹdẹ̀ wípé lábẹ́ ìjọba Trump wọ́n fẹ́ yan ẹnìkan ọmọ Yorùbá ni wọ́n dárúkọ ẹ̀ kódà wọ́n ní sí ipò ńlá ni o ní ilẹ̀ UK wọ́n yan ọmọ Yorùbá obìnrin wọ́n yan náà sí ipò ní ilẹ̀ ní Canada ní káàkiri àwọn orílẹ̀-èdè yẹn wọ́n ní ònìyẹn o ara tá à ń sọ nìyẹn ẹ wo ọmọ Yorùbá ẹ wo bí pàtàkì tí wọ́n wà nínú ayé ìyẹn fi hàn wípé àwọn ológo lọmọ Yorùbá ìran tí Ọlọ́run dìídì yàn tó sàlẹ̀ Yorùbá people are talented Ọlọ́run dá wa pé ó yàn wá fẹ́ ni ó dìídì dá wa lọ́lá ṣùgbọ́n ipò ẹrú la dédé bára wa. kí ló wá fà á tá a fi bára wa ń bẹ̀? Ọlọ́run kò tú wa sílẹ̀ o. kí ló fà á tá a fi bára wa ń rúpò ẹrú yẹn? ó gbogbo tá wọ́n ní bọ́mọdé ò bá bọ́ tàn á bọ́ àrọ́bá. àrọ́bá sì rèé wọ́n ní bàbá àtàn ẹ pa mí. bàbá ìtàn ẹ wo gbogbo tí wọ́n táwa gbọ́ tí bàbá wó lọ́wọ́ tí wọ́n ti pinlò fún wa gbogbo ẹ̀ lójijì ńgbà tí wọ́n da gbogbo ẹ̀rú tán ní ká máa ṣe Nàìjíríà gbogbo ẹ̀ kàn déédéé túká àwọn bàbá wa yẹn ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ò tiẹ̀ nítumọ̀ mọ́ báyìí wọ́n tiẹ̀ ti da ojú gbogbo ẹ̀rú Nàìjíríà kò yé Nàìjíríà mọ́. ṣáà lè sọ pé ìpè tán ní kí náà ń porúkọ bàbá yìí gbogbo Yorùbá sẹ́ gbogbo ìran Yorùbá sẹ́ àtàwọn bàbá kan tí wọ́n jẹ́ akọ nílẹ̀ Yorùbá ńgbà kan tí wọ́n ní wọ́n gbé Yorùbá sẹ́ ṣáà wá sọ pé àwọn ègún yẹn ló ń ja Yorùbá báyìí ni tó bá jò ní kí la ṣe. ẹ kò ká má tanra wa nǹkan ṣe wá àwa wòlíì dẹ̀ nílò ìfàtẹ́mí ti ṣe tán pé mo fẹ́ kó àwọn àfàdúrà jagun jọ láti máa gbàdúrà fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ṣe rí ó yẹ ká ṣọ̀kan ọmọ Yorùbá sí ọmọ Yorùbá a rí àǹfààní kan ṣe rí mo fẹ́ jẹ́ káwọn èèyàn wá mọ̀ nǹkan kan náà tí mo ti lọ skul láàrin wọn ń bẹ̀ tí ẹnìkan bá ráyè dépò kan a máa fa àwọn fámìlì ẹ̀ kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́rẹ́ gbogbo fámìlì ti débẹ̀. ṣùgbọ́n ṣé ń gbọ́ mi ṣàlóòtú àgbọ́yé kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́rẹ́ gbogbo fámìlì ti ríṣẹ́ nítorí ẹnìkan tó wà ń bẹ̀ ṣùgbọ́n láàrin àwa ọmọ Yorùbá bí ẹnìkan bá rí ọ́fíìsì kan ńláńlá kan wọ̀ tó a tún máa sọ fáwọn aráalé ẹ̀ pé ta ló mọ̀ ń bẹ́ a ní bí òun mẹ́ni kankan Ọlọ́run ló ṣe o Ọlọ́run ló ṣe o Ọlọ́run ló ṣe ìwà burúkú ìní oh my God àìní ìṣọ̀kan ìní so àwa gan kó nǹkan tá a fi rò pé àwọn Haúsá ìrẹwà jẹ kí n rí bẹ́ẹ̀ yẹ kí n nísìn kí n rí àǹfààní kan kí ẹ wá pè mí pé wòlíì o kí wọ́n ní rárá o mo kàn déédéé bára mi ń bẹ̀ ni mi ò mọ̀ tí mo dẹ̀ mọ ohun tí mo lè ṣe fún yín láti fi ràn yín lọ́wọ́ àwọn ọmọ Yorùbá lá máa lọ bí láti Ìbàdàn sí kéèyàn máa lóun lọ sẹ́kọ̀ọ́ Èkó ló lọ kó wá sọ fún yín wípé kíní lòun lọ òun fẹ́ sáré dé gbọ̀ngàn kéèyàn wá lọ gbọ̀ngàn kẹ́ wá bá ń bẹ̀ ẹ wà máa wò pé kí Èkó ló sọ báwo ni ọ̀nà Èkó sì jẹ mọ́ gbọ̀ngàn gbogbo àwọn ìwà yìí náà ló yẹ káwa náà ká fi lẹ̀. tó ó dàbí pé èpè ń jà wá tá a nílò láti gbàdúrà lé pé Olúwa tú wa lẹ̀ nínú èpè yìí tú wa lẹ̀ nínú ohun tá a dédé bára wa yìí. so a nílò àdúrà gidigidi èyí ni iṣẹ́ àwa wòlíì lákòókò yìí torí ṣé ẹ wò bí ọdún yìí ṣe lé koko yìí ọdún tó ń bọ̀ Olúwa gẹ́gẹ́ bí wòlíì Olúwa ò dẹ̀ tí ì sọ fún mi wípé ọdún tó ń bọ̀ yẹn sì máa dẹ̀rọ̀ báyìí àìtí gbóhùn Olúwa
ṣé báàtú ṣe máa bá lọ rèé? Ẹ mọyì àwọn tó ti kú ni, ẹ mọyì àwọn tẹ́bi ti pa ni, ẹ mọyì olówó tó ti di nǹkan míì lójijì ni, tó ti wọ oko gbèsè ni. So abúdọ̀ tẹ́rí tá a bá máa ní Yorùbá nation, abúdọ̀ kọ́kọ́ fi àdúrà jagun kọ́lọ́run dá ìfẹ́ padà sọ́kàn àwa ọmọ Yorùbá, ká nífẹ̀ẹ́ ara wa, káyé jinra wa lẹ́sẹ̀, káyé ṣe bí Jákọ́bù mọ́, káyé jinra wa lẹ́sẹ̀, káyé ṣe bí Jákọ́bù tó jin ẹ̀gbẹ́ ẹlẹ́sẹ̀ yìí sọ, tó fi ọ̀nà àrùmọ̀kọ́rẹ́yé tó fi gba ìsúre bàbá, tó fi gba eré ìkejì ẹ̀, tó fi gba eré ẹ̀gbẹ́ ẹ̀. So ẹ̀rí káwa gangan ká kọ́kọ́ nífẹ̀ẹ́ ara wa. Mo rò wípé the gospel truth we need to preach to ourselves gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni wípé ká wá ìfẹ́ rí, ká wá ìṣọ̀kan rí. Tá a bá wá rí, ìgbà yẹn tá a bá ń gbàdúrà, Ọlọ́run yóò gbọ́ gbígbé wa. Ohun tá a sì sọ wípé ó máa pẹ́ yẹn, ó ṣeé ṣe kó má pẹ́ mọ́. Kọ́lọ́run náà ṣe padà pé èmi ti gbọ́ gbígbé àwọn èèyàn wọn. Lákòókò yìí kí Yorùbá kó jáde, a ó sì jáde lórúkọ Jésù. Ṣùgbọ́n kí àkókò yẹn tó gbogbo àwọn tó ń ṣagbátẹrù Yorùbá nation yìí, agbogbo wa gbọ́dọ̀ fi wọ́n ṣàdúrà o, a gbọ́dọ̀ fi wọ́n ṣàdúrà o. Èmi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí ohun tí mò ń rí, gẹ́gẹ́ bí ohun tí mò ń gbọ́ tí Olúwa fi hàn mí. Wọ́n nílò àdúrà. Ẹ dẹ̀ rí wípé mo tẹnu mọ́ nǹkan kan. Nígbà tí Yorùbá nation bá máa ṣẹlẹ̀, kí a gbé gbogbo àwọn agitator yìí, kí ẹ̀mí wọn kó rí, kí ojú wọn kó rí, kán má jàjà lásán. Ó ṣe pàtàkì gidi. Ó dẹ̀ ní ohun tí mo fi ń sọ̀rọ̀ báyìí, kó Olúwa kó ṣàánú fún wa. Ó dáa, kinní kan wà o. Láìpẹ́ yìí, ọdún kò ṣe máa ń ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀ bọ̀ tipẹ́, ṣùgbọ́n láìpẹ́ ó tún ṣẹlẹ̀ ní ọdún 2024 tàwa ìgan lójú méjèèjì, níbi tí a ti rí Gani Adams àti olóyè Sunday Igboho táwọn méjèèjì jọ ń bára wọn fàgèdè ìjà. Àwọn kan wá ní ẹnu Yorùbá ò kò sẹ́ ẹ̀, báwọn kan bá ń gbé sókè àwọn kan máa gbé sílẹ̀. Ṣe rí àlàyé lórí yẹn màá fẹ́ kó jòun lẹ máa ṣe nínú ètò míì tó ń bọ̀, torí ẹ̀ àwọn tó ń wò wá mọ̀ wọ́n á máa fojú sọ́nà fún láti gbọ́ àlàyé kí ni tó fà á láàrin olóyè Sunday Igboho àti Gani Adams, bàbá Gani Adams, torí ọ̀rọ̀ yìí ó kẹnu o. Pẹ̀lú eléyìí ṣé Yorùbá nation á sì lè dúró? Kí ni tó yẹ káwọn ọmọ Yorùbá ó mọ̀ ìyẹn bẹ́ẹ̀. So nínú ètò míì màá fẹ́ kójó ni màá béèrè ọ̀rọ̀ lé lórí, torí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí wọ́n sì máa ń béèrè ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀, ló jẹ́ kí àwa náà máa béèrè ẹ̀ lọ́wọ́ yín o ìyẹn bẹ́ẹ̀. Kò sí wàhálà. Olúwa tọ́ wa, Ọlọ́run á fi àṣírí hàn wá, ohun ìkọ̀kọ̀ gbogbo Olúwa yóò fi hàn. So ẹ jọ̀ọ́, èmi gẹ́gẹ́ bí wòlíì, èmi ti bẹ̀rẹ̀ àdúrà lórí ọ̀rọ̀ Yorùbá nation pé kọ́lọ́run kó jẹ́ kí ìfẹ́ kó gbilẹ̀ lọ́kàn wa. Ẹ̀yin náà gẹ́gẹ́ bí Bẹ́mbẹ́yẹ́kẹ́, gbogbo tẹ́ bá lè ṣe bá wa ṣe. Yorùbá nation yìí ní báyìí o, torí ìlú lé o, àbùdọ̀ máa bá báyìí lọ, kọ́lọ́run ṣàánú wa ní o. Olúwa yóò wà pẹ̀lú wa. Gbogbo àwọn èèyàn wa káàkiri ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, Ọlọ́run yóò darapọ̀ mọ́ wọn. Mo wá fẹ́ pàṣẹ gẹ́gẹ́ bí wòlíì, ẹni tí a rán, ẹni tí a pè, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, láti àkókò ìlọ ohun gbogbo tó bá dáwọ́lé yóò yọrí sí rere. Ilẹ̀kùn ìrànlọ́wọ́ tí ayé tì mọ́ ẹ, mo pàṣẹ kó ṣí lórúkọ Jésù. Ìgbésí ayé abirùn tó ń gbé, Olúwa gbé ẹ dìde. Ìgbésí ayé arọ tó ń gbé, Olúwa gbé ẹ dìde. Iṣẹ́ àwọn àjẹ́ tí ò jẹ́ kí ayé rí ohun tó ń ṣe, tí ò jẹ́ kí ayé rí iṣẹ́ tí wọ́n fi bù ẹ́ mọ́lẹ̀, mo pa ní àṣẹ, torí pé akọ́ wípé ìdí ìyẹn ọmọ Ọlọ́run fi wá láti pa gbogbo iṣẹ́ ìṣòro, iṣẹ́ yẹn bàjẹ́. Jésù Olúwa wa. Bẹ́mbẹ́yẹ́kẹ́, God bless you. Iléeṣẹ́ yìí kó máa lọ sókè. Jésù Olúwa wa. Àmín. Ẹ pè nọ́mbà yín síta torí àwọn tó máa ń béèrè ẹ o. 08116038917 08116038917. Orúkọ mi náà ni Prophet Tèmítọ́pẹ́ Solomon. Ẹ ṣeun púpọ̀, ẹ já máa yọ̀ǹda yín. Ṣé wá rí ẹ̀yin tẹ́ ń wà jákèjádò àgbáyé, kí lè ròyìn o, ọ̀nà wo lẹ́rù pa lè gbé gbà? Ẹ já mọ ìròyìn ní comment section pẹ̀lú èyí, kẹ́ẹ̀dẹ̀ tún share fáwọn ẹlòmíì. Bẹ́ẹ̀ bá ń wo ìkànnì fúngbà àkọ́kọ́, fún àtìlẹ́yìn ẹ subscribe, ẹ tẹ notification bell, ẹ dẹ̀ share fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ máa share fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́.
mo tún dé o. Gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́, àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀. Kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gógó oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kó o fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílé òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní Alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pe 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùnjẹjọba tójó lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o.